Gbogbo ò tiẹ̀ dùnyàn bíi ti Jonathan yìí. Ní bí ọdún 8 sẹ́yìn, gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Haúsá pátá, ọ̀pọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àti Ìgbò, gbogbo wọn ló pawọ́pọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí í lọ́gun pé àfi káààrẹ ilẹ̀ wa àgbà náà Goodluck Jonathan lọ, àfi kó forí oyè sílẹ̀, àfi kí wọ́n má rí i mọ́. Kíá làwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ti rìn gbẹ̀rẹ̀ wá báwọn olóṣèlú ilẹ̀ Yorùbá. Ṣé wọ́n mọ̀ páwọn lówó, àwọn sì lété, bẹ́ẹ̀ ni wọ́n lè pariwo irọ́ kí wọ́n sọ ọ́ dòótọ́. Wọ́n wá bá wọn kò síṣẹ́ tá a wí yìí. Wọ́n ní kò sólóṣèlú tàbó lórí ìjọba tó burú jù láyé yìí ju ti Jonathan lọ. Wọ́n borúkọ ọkùnrin náà jẹ́ débi pé kò ṣe gbàǹsàrà, wọ́n sì kẹ̀yìn gbogbo ọmọ Nàìjíríà sí. Kódà bó bá ṣe nǹkan dáadáa báyìí, àwọn èèyàn náà làbúrú ló ṣe ni. Bọ́rọ̀ náà ti burú tó nìyẹn o. Ọ̀rọ̀ náà bá ti le tó bẹ́ẹ̀ bó bá ṣe pé Jonathan fúnra ẹ̀ mọ ohun tó ń ṣe, ṣùgbọ́n òun gan ò mọ ohun tó ń ṣe. Apá rẹ̀ kò kájọba orílẹ̀-èdè yìí rárá, nítorí níṣe ló ń tinú àṣìṣe kan bọ́ sínú òmíì. Ètò ọrọ̀ ajé ń bàjẹ́ lábẹ́. Àsìkò ẹ̀ làwọn ajínigbé àti jàǹdùkú hàn síta fáyé rí. Gbogbo agbára tó yẹ kó fi ṣèjọba kò lò ó. Ìbẹ̀rù àtàìmọ̀kan rẹ̀ ò jẹ́ kó lè tukọ̀ Nàìjíríà débi tó dára. Èyí tó sì burú jù nù ìjọba rẹ̀ ní tìjẹkújẹ. Àwọn èèyàn kàn ń kówó jẹ lọ ní ràì, lọ́tùn lósì ni wọ́n fi ń kówó ọ̀hún. Kò sì mọ bí ó ti dá wọn dúró. Kódà kò mọ̀ pé wọ́n ń kóró owó bẹ́ẹ̀ jẹ. Kì í ṣe bí wọ́n ti ń ṣèjọba ni Jonathan ṣe rárá, nítorí ẹ̀ lápá àwọn ọ̀tá rẹ̀ sì ṣe ká. Òun tọ́rọ̀ tó ń lọ báyìí sì ṣe jẹ́ ìyanu gan-an rèé o. Jonathan fẹ́ padà wá ṣààrẹ orílẹ̀-èdè yìí. Èyí tó sì burú, kódà tó ń ya gbogbo èèyàn lẹ́nu títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ni pé àwọn tí wọ́n lé, àwọn tí wọ́n ní kò mọ̀ ọ́n ṣe, àwọn tí wọ́n lẹ́ni aburú ni, ọ̀dẹ̀ ni, òpònú ni, ọ̀mùtí ni, olè ni, àwọn náà wọ́n tún lọ pè é wáyé o. Àwọn gan-an ni wọ́n ní kó wá gbàjọba. Ṣùgbọ́n dàbí pòun fúnra ẹ̀ yóò lè àtàláìgbọ̀n tòótọ́. Bí ò bá rí bẹ́ẹ̀, bí wọ́n bá tiẹ̀ pè sírù nǹkan bẹ́ẹ̀, ǹjọ́ yẹ kó yọjú rárá. Ṣebí làákàyè ó sọ fún un pé wọ́n kàn fẹ́ bà tòun jẹ́ sí i ni. Wọ́n fẹ́ bá wọn borúkọ rere tóun ní jẹ́ pátá, kí wọ́n sì sòun dẹni yẹ̀yẹ́ láàrin àwọn tí wọ́n fẹ́ràn òun nítorí ohun tó ṣẹlẹ̀ sóun. Àbí kí ni Jonathan lòun wá padà wá sílé ìjọba? Ṣáwọn tí kò jẹ́ kó ṣiṣẹ́ àṣeyanjú ń gbà náà, ṣé wọ́n jẹ́ kó ṣàṣeyanjú báyìí ni? Àbí kí ìṣòun ló kówó tí wọn yóò fi rè lógun láti kojú Boko Haram sílẹ̀ tó mọ Fúlàní tó gbé sídìí owó náà kó jẹ? Àbí kí ìṣòun làwọn èèyàn ń jọmọ gbé lábẹ́ rẹ̀ tí wọ́n ń tàn gbowó? Àbí kí ìṣòun ló fẹ́yàn ṣe mínísítà epo bẹntiróòlù tíyẹn kó gbogbo owó tí wọ́n ń pajẹ tán? Àrà wo ni Jonathan wá fẹ́ dá lásìkò yìí tí ò rí dá lọ́dún 6 tó ti fi ṣèjọba? Àwọn tí wọ́n ń pè fẹ́ lò láti fi ba ti gúúsù Nàìjíríà jẹ́ ni. Kó lè ṣèjọba lọ́dún 4 kí kinní náà lè padà sọ́dọ̀ wọn. Ṣé wọ́n kúkú ti mọ̀ pé kó lè ṣèjọba ní sáà 2 mọ́? Sáà ẹyọ kan náà ni. Ṣé Jonathan wà lọ́gbọ́n ni àbí kò rína? Ọ̀tọ̀ ló lóun ò mọ̀gbà tí wọ́n gba fọ́ọ̀mù fóun. Ṣùgbọ́n ẹni tó lóun ò mọ̀gbà tí wọ́n gba fọ́ọ̀mù fóun, tí fọ́tò òun àtolórí ẹgbẹ́ APC jáde síta, ẹni tó lóun ò mọ ohun tó ń lọ, tí fọ́tò òun àtẹ̀gbọ́n Buhari, Mamman Daura, tí gbogbo èèyàn mọ̀ sápàṣẹ Nàìjíríà jáde síta, ẹni tó lóun ò mọ ohun tó ń lọ, tí wọ́n ní kì í ṣọmọ ẹgbẹ́ APC, táwọn èèyàn ẹ̀ jáde pé ó ti dọmọ ẹgbẹ́ náà tipẹ́, tí ó sì sọ̀rọ̀ pé irọ́ ni wọ́n ń pa. Lójú ẹ̀ báyìí, ó ń mú gbogbo ayé lọ́bọ̀ nìyẹn o. Ṣùgbọ́n kó tó mọ̀ pé òun gan ni lágídò bàbá ọ̀bọ, ó dìgbà táwọn Fúlàní bá tì í débi tí wọ́n fẹ́ tì í dé, tí wọ́n wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ Akínyẹ̀yẹ́, ńgbà náà ni yóò mọ̀ para òun lòun ń ṣe. Ẹ̀yin aráàlú àwọn Jonathan, ọmọ yín mà tún fẹ́ sọnù lẹ́ẹ̀kan sí rèé. Ẹ sì pé kẹ́ ẹ bá sọ̀rọ̀, nítorí bó bá sọnù lásìkò yìí, kò sí bàbá ẹni tó lè wá rí o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.